ẹ̀yin èèyàn mi kì í mà ṣe kékeré wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀. Ṣé mọ̀ wípé ìgbà tá ní Parọ́pọ̀ ó fún àwọn méjèèjì létí wàìwàì ó fọ́ etí wọn pé how dare you tẹ́ wọn bá intimidate ọmọkùnrin Naomi Queen Naomi ti jìyà. Wọ́n ní Parọ́pọ̀ fẹ́ lè bá sunkún. So by the time kábíyèsí wà around o kì í ṣe pé bóyá kábíyèsí ò sí láround o ẹ̀tì kábíyèsí ò sí nísàlẹ̀ ó ti gòkè lọ by the time tí kábíyèsí sọ̀kalẹ̀ tí wọ́n ní Parọ́pọ̀ wá bẹ̀rẹ̀ sí ní ibi bọ̀bọ́ yìí léèrè ó mà ṣe o wọ́n ní ṣe ló ń bi ìyá Naomi kí ló dé bàbá kí ló ṣe Naomi tó ń ké wọ́n ní bo ló wà kábíyèsí lòun ti gòkè pé ìgbà tí ìyàwó ẹ̀ lọ sí ìta tó lòun lọ receive call ni wọ́n gba fóònù ẹ̀ lọ́wọ́ àwọn mọ́lẹ̀ kábíyèsí ní níbo ní lẹ́nu ìgbà tóun gòkè lọ yìí pé kọ́ lọ bá àwọn pọn méjèèjì wá wọ́n ní Parọ́pọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Parọ́pọ̀ ní òun tiẹ̀ ti fọ́ etí wọn ó ní that's right ó ní bàbá ó ní kì í ṣe tí nìkan torí tóun bá ní kóun squeeze wọn báyìí kóun apààyàn sí wọn apààyàn ó ṣùgbọ́n òun ní tọwọ́ òun bọ́ tọwọ́ òun ṣẹlẹ̀ wọ́n ní bí kábíyèsí kan lọ pe àwọn ọlọ́pàá nìyẹn pé kàn kọ́ àwọn pípù yìí kan lọ tì wọ́n mọ́lé how dare ó ní kò tiẹ̀ sí ìtò tiẹ̀ bí òun lójú fóònù tán lọ fọ́ mọ́lẹ̀ iPhone 17 pé bẹ̀tì wẹ́ o wọ́n fọ́ mọ́lẹ̀ wọ́n fọ́ mọ́lẹ̀ pé wọ́n tó wá ti tì wọ́n mọ́lé tán wọ́n á ṣẹ̀ wá ra iPhone méjì àwọn méjèèjì pọ́n máa ra padà pé kò sí bọ́n ṣe lè ṣe wọ́n gbọ́dọ̀ ra padà ni kí wá ni wọ́n wá ń sọ wọ́n ní ṣe náà méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní kábíyèsí kò tí tó yẹn báà lè ṣe fẹ́ fi ọlọ́pàá mú wa nítorí kíni nítorí fóònù nítorí gbá wọ́n ní kábíyèsí ni síìsì tó jẹ́ pé ẹni èṣù láàlú èṣù burúkú ni pé tẹ̀bá ra fóònù yẹn pé kò ní rọgbọ fún òun àti wọn wọ́n ní kò pẹ́ kó jìnnà káwọn tó àwọn ọlọ́pàá ti rí wọ́n ti gbé àwọn méjèèjì pé kán lọ tì wọ́n mọ́lẹ̀ títì mọ́lé tán láti mọ́ mọ́lé wọ́n ti lọ ránṣẹ́ sí ìmọ̀ bọ́ ṣe máa dẹ́ṣẹ̀ tán tó máa ṣe ṣìtàn wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá máa sọ pé kán lọ máa pe àwọn èèyàn wọn wọ́n ní báwọn èèyàn wọn ṣe dé ṣá nìyẹn èèyàn ti Tóbi èèyàn ti Elizabeth wọ́n ní báyìí káàṣà báyìí káwà pé kábíyèsí títí ó wá tì wọ́n mọ́lé wọ́n níbi kábíyèsí bó ṣe wá sáàfin nìyẹn tó wá sọ fún kábíyèsí pé kí kábíyèsí pé báwo ló ṣe jẹ́ kán fi èdè nù kán lọ rìlíìsì àwọn ọmọ àwọn méjèèjì yẹn ní kábíyèsí ní ẹni tó bá rìlíìsì wọn pé nǹkan tí ò tó nǹkan pé òun máa bá wọn fa kínní kan ìjọ̀gbọ̀n ó ní kí wọ́n lọ béèlì wọn pé wọ́n lè béèlì wọn o tó bá ti ra iPhone yẹn méjì pé wọ́n lè béèlì wọn kúrò pé ẹrù pé bóyá nǹkan eré lòun bá wọn ṣe kóhun rí lè just like that fóònù yẹn ẹ̀mọye tí kọ́ fóònù yẹn kan tó bá ti ra padà pé wọ́n ní béèlì o wọ́n ní báwọn pípù yẹn ṣe bẹ̀rẹ̀ àṣẹ wọ́n ti parọ́ jọ nígbà tó lọ wò wọ́n lọ ní station ìyẹn àwọn ẹbí wọ́n ní àwọn ẹbí wá sọ fún àwọn ẹbí báwọn ẹbí wá débẹ̀ wọ́n sọ pé ìtẹ́ bá rí irọ́ kàbìtìkàbìtì sí àwọn pípù yẹn tán àwọn méjèèjì yẹn tó ń ṣàlàyé fún kábíyèsí ẹ̀ẹ̀kan ṣàlàyé fún àwọn èèyàn wọn wọ́n ní báwo ló ṣe wá jẹ́ pé wọ́n ní Naomi o pé wọ́n ti sọ pé Naomi ò jẹ́ káwọn rí mímí láàfin Naomi ò jẹ́ káwọn gbádùn kábíyèsí ṣáà ní Naomi kò sí nǹkan táwọn ọmọ ṣe ń ṣe Naomi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ wọn tó nà wọn tó fọ́ ìsìn wọn ní pé Parọ́pọ̀ tún ṣe kìnnì wọ́n ní báwọn pípọ̀ yẹn ṣe wá bínú wá bá kábíyèsí wa ní sí nǹkan tó sọ pé wọ́n ṣe fún Naomi ní Naomi ṣe fún wọn ní ó dáa ṣe bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ó yẹ jókòó kí n ṣàlàyé wọ́n ní bí kábíyèsí ṣe wá ní wá ṣàṣàlàyé pé wọ́n gba fóònù Naomi wọ́n dẹ̀ fọ́ mọ́lẹ̀ torí pé obìnrin yẹn wọ́n ní anytime tó bá ti rí obìnrin yẹn tó wá sáàfin pé wọ́n máa ní kí ló wá pé wọ́n máa lọ double press èyí tó máa gbẹ́ èyí tí ẹ̀ máa gbé èyí tí ẹ̀ èyí tó máa tẹ̀ ń kó èyí tó máa ṣe oríṣiríṣi fún níyàwó òun ìyá odindi queen ní ààfin
wọ́n láwọn pípín yẹn wá wòra wọn lójú pé ṣé kó bí ó ṣe ṣẹlẹ̀ ni kábíyèsí ní ṣẹ́rí ẹ tètè gbárí ilé ẹsẹ̀ lọ o tọ́ọ̀ bá ti ra fóònù yẹn wọn kò sọ wọn lè béèlì wọn pọ́ǹsì tó bá ti ra fóònù yẹn iPhone méjì torí ìgbà tí tóun gan tí fóònù Naomi tó ṣe bíi pé bóyá òun lòun fa okùnfà tí fóònù yẹn fi ní fọ́ tàbí ó sọnù ó ní bí kábíyèsí ṣe wá ní ó dàbí pé wọ́n ní ẹnìkan ń sọ̀rọ̀ pé kábíyèsí wá ní kí ni ta ló ń tọ̀hún pé kíní kan so bí kábíyèsí ṣe fẹ́ gba fóònù yẹn lọ́wọ́ Naomi ṣé wọ́n pé Naomi gbogbo ṣàkárá tí Naomi máa ń ṣe bíi pé ẹ̀kọ́ nǹkan mọ̀ọ́mọ̀ ṣàkárá pé ta ló ń gbogbo ti èèmù kábíyèsí ni pé ìhòòjò òwú ṣáà ni gbogbo ẹ̀ ni pé Naomi pé òun àti àwọn kan sọ̀rọ̀ Naomi kẹ̀dẹ̀rẹ́ wọn máa ń ṣàkárá fún un kó lè dùn kábíyèsí Naomi tó jẹ́ pé òun ò tiẹ̀ ráyè pé òun fẹ́ máa bá wọn ṣe kátàkárà ní rádaràda àwọn náà dà ṣé wọ́n tó ọlọ́run òun ní nǹkan tí Naomi máa ń wò nìyẹn láti má máa jẹ́ kí anybody ti approach o kí ló fẹ́ fi wọ́n ṣe torí ọlọ́run kò kọ bẹ́ẹ̀ fún un láti lè máa ṣe adẹ́ṣẹ̀ unnecessarily torí ẹni tóun bá dẹ́ṣẹ̀ pé ọlọ́run ò ní gbóhùn kò ní iṣẹ́ wọn ní ìtẹ̀síwájú ó ní Naomi ṣe máa ń ṣe tó fi dàbí pé bóyá pé gbà tí kábíyèsí wá sọ pé kí ni jẹ́ ń wo fóònù ẹ̀ jẹ́ wọn sí tóun àti kábíyèsí ń ṣe bíi pé wọ́n ń du fóònù bí fóònù yẹn ṣe jábọ́ ni wọ́n ní kíní yẹn ó kọ́ sí kábíyèsí wọn ò lè tún ṣe owó ara mi fún pé méjì lòun fi dípò fún Naomi pé so iPhone yẹn tóun rà fún Naomi ó yá méjì náà ni Naomi máa fi gbà wọ́n ní kì í ṣe kékeré wọ́n ní ṣe ni àwọn pípì yẹn wọ́n gbárí ìdí ẹ̀ pé ẹ gbọ́dọ̀ lọ béèlì wọn tẹ́lẹ̀ tó wá béèlì ń mú wọn gà ó ti jẹ́ tán nìyẹn wọ́n ní bọ́n ṣe wá ṣe rádaràda pé bẹ̀t kan tó kúrò pé wọ́n gbọ́dọ̀ kọ undertaking wọ́n gbọ́dọ̀ kọ undertaking kan tó wá béèlì wọn tán pé wọ́n máa kọ undertaking pé láyé wọn tí Naomi bá tún wá sáàfin tó bá tún kọjá àyè wọn níbi tí Naomi wà pé 10 days náà máa lò ní prison pé díàfọ̀ pé kábíyèsí òun sọ̀rẹ́ndà pé kán máa lọ ohun tí tán bá rà fún pé ó easy fún yín o láti ní kán release ẹ̀ pé ṣùgbọ́n fóònù yẹn tán bá ti rà pé wọ́n lè release wọn wọ́n ní ṣe ló sú wọn ó rẹ̀ wọ́n pé irú kí ó lè wọ́n náà ràn mú kúrò láàfin ẹ̀yin èèyàn mi ó ga ọ̀ ṣe rí àwọn pípì wọ́n kàn ń fojú di Naomi wọ́n ń fojú ṣe orí ṣé wọ́n ṣe adúrú nǹkan báyìí fún yàn ẹni kọ́kàn yàn balẹ̀ gbogbo ìwà tó ń hù sí Naomi torí ta bá sọ àwọn kan ní nàláì kí ló ń jẹ́ nàláì ta ló máa bímọ ẹ̀ fún ẹkùn pé kó pajẹ irú Naomi yẹn tó wà láàfin yẹn ẹ mọ̀ pé kìnìún àkekèé paramọ́lẹ̀ ni wọ́n àwọn ọ̀tá Naomi láàfin yẹn gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ kábíyèsí òun ló mọ nǹkan tó ń fi wọ́n ṣe bóyá lásìkò báyìí rẹ̀ tó ó máa yé olúkálùkù wa ẹ ṣígun ẹ̀yin èèyàn mi ẹ bá wa share ẹ bá like ẹ bá wa fi tó kù sí ẹ bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ bá wa fi tó kù sí comment section àánú ọlọ́run ààbò ọlọ́run oore ọ̀fẹ́ àjẹǹjẹ tán yóò máa bá wa gbé láti ìgbà yìí lọ àti títí láéláé àmín ẹ ṣé bá mi share kẹ́ bá mi like bá mi subscribe ẹ ṣé gan-an ni Jésù Olúwa wa àmín báyìí.